àti fọlọ́wọ́ bá lójú báyìí ṣàǹkó. Kó ló bá mi máa ní ìdílé tẹ́lẹ̀ ọ̀bọ̀yá. Ọmọ sọ́yìn ìwọ mo bá dúpẹ́ ìbọn fún rẹ̀ ìkọ́lé. Tó bá ń dájọ́ síwájú ọlọ́wọ́ bá máa ń bá ẹ̀dá ní àṣírí ìṣàǹkó. Àgbà akọ́ kó lè àṣírí ìyè kì í ṣe mímọ̀ ọ́ ṣe mọ́ fún ọ̀pọ̀ ọ̀la. Èmi dúpẹ́ bó ṣojú ìṣàǹkó àṣírí ọ̀pọ̀ táyé. Àìsìnbílẹ̀ nílé iṣẹ́ ìtọ́lé ẹ̀jú ìsìnbílẹ̀ láàrin ìbẹ̀rẹ̀ yìí ni. Àìsìnbílẹ̀ nílé iṣẹ́ ìtọ́lé ẹ̀jú ìsìnbílẹ̀ láàrin ìbẹ̀rẹ̀ yìí. Ẹ̀jìnlá àwọn ọkùnrin sí ẹ̀wọ̀n ti pẹ̀lú pé ìjù ṣáńkó. Òní 10th of October ìkúlé 2021. Ọdún aláyọ̀ ṣáńkó ti ṣojú tìrẹ bí ó ṣojú tìrẹ yìí. Bí mo ṣe kọ́ aláyọ̀ ṣáńkó.
ojú mi ò tẹ́ ìmọ̀ ojú bá mi ò tẹ́ ìmọ̀ ojú bá mi ò tẹ́ ìmọ̀ ojú mi ò tẹ́ ìmọ̀ ojú bá mi ò tẹ́ ìmọ̀ ọ̀gbọ̀n mi jẹ́ ìgbéyàwó ìgbéyàwó. Àwọn olóòrùn ni yẹn pọ̀ sí èèyàn gbogbo ọkọ̀ ìyàwó ni agbára mi dáúdàgbà agbára mi. Ọ̀gbọ̀n sẹ́ni. Ọ̀sán ni olóòrùn àbúrò mi ò. Ìwọlé bàbá olórí ọmọ ó ń tọ́wọ́ bàbá àrùn ọmọ sóní. Ọmọ ti yá ìbò.
ìyàkùnlé máa bọ̀ báyìí wọ́n. Olùwẹ̀ bẹ́ẹ̀ni rẹ̀ náà kò ní bàjẹ́ o. Sọ́kúrẹ́ ọjọ́ ìdílé ṣòro àtọ́rùn. Wọ́n yóò ní àrùjá òní bẹ̀rù. Alákòókò máa ń rìn náà láàbẹ̀ o. Ó ní àwọn ẹ̀kọ́ ọkọ̀ àti ìlú. Lọ́gùn rẹ̀ yìí àlákọ̀ọ́nà èèmọ̀ ìgbé ìrẹ́dẹ̀ ìrẹ́dẹ̀ ooo. Ìrẹ́dẹ̀ ìrẹ́dẹ̀ ooo. Láàrúgbà lóògbà. Ìrẹ́dẹ̀ ooo. Láàrúgbà lóògbà. Nígbà sákòlá tún mú wà lórúkọ yìí. Túkúrọ̀ tún wà lórí. Ó bá lọ sókè látòrí. Ó bá lọ wá èèmọ̀ ìrẹ́dẹ̀ ìgbà tó yìí náà ó bẹ̀rẹ̀ lórí. Ojú àpẹẹrẹ ṣùgbọ́n látòrí olórí rẹ̀ ṣùgbọ́n àti ìrẹ́lẹ̀ ọgbọ́n. Dáúdà lórúkọ yìí. Dáúdà ọ̀gbọ́n lórí rẹ̀ tó kọ́. Ìjọba ìlú ṣe kó láti ilé bí èèyàn mọ̀bìnrin mọ́jì ṣáńkó ìyàwó èèyàn ẹlẹ́kọ́ ẹ̀dá ẹ̀dá. Dáadáa má sọ, mo ṣe wáyé náà dá. Ìwé ló ní ìyàwó rẹ̀ o. Bóyá ìwé kò kú sí pátá. Bóyá ìwé kò ṣe òkòtò lásán. Ìwé lórí ẹ̀kọ́ táwọn ẹ̀fọ́. Ìwé ló ní ìyàwó rẹ̀ o. Dáadáa, ìwé ló tó ní ṣáńkó. Àwọn ọkọ̀ ni wọ́n jẹ́ lọ láyé ìwọ̀n náà gbẹ̀dẹ̀ lọ. Ice. It is a taboo. It is forbidden to allow third parties to into your relationship only. Dáúdà láì ṣerú ẹ̀gbẹ́. Irú ẹ̀ ò lè because ènìyàn kò ní ṣáńkó ẹ̀rọ ìlú. Ọjọ́ pípa iná gbígbé wà lè àṣírí òdìdó. Mo kí ẹkùn káyọ̀ ẹ̀rù àpẹjọ ìwọ̀n bá tó ti ara ní. Mo ń tọrọ kọ́lọ́ mọ́jọ kó nínú ọ̀gbọ̀n ṣáàdù. Lọ́dún lọ pé sọ̀rọ̀ bí òṣèlú Dáúdà, ìwà ni gómìnà gbà sọ́rọ̀ òwúrọ̀. Ìwà ló ní ìyàwó rẹ̀ kì í ṣe omi, kì í ṣe àwọn. Àwọn akọ̀bà ẹ̀fẹ̀. Bó bá ti ṣe kó fi hàn ìdè inú.
Ìtí bàbá gbẹ́jú mi lọ́nà báyìí màmá mi táyé tó lọ fàyè lẹ ètò òkú tó sọ fún mi ìṣàkó lórí obìnrin ìṣẹ̀lẹ̀ tó kọ́ èkó tó kú láyé ẹlẹ́mọ̀lá nínú àìsí. Ẹ̀yin obìnrin bá ṣe dúró. Mo lé ohun tí mo fẹ́ lóyún o. Ó lè yẹ mi dáadáa ní dáúdà lẹ́nu ọ̀gbìn àṣírí ìṣàkó ọkọ̀ olórí rẹ̀ dáúdà. Wọ́n lè ní kó sọ̀rọ̀ láyé bí o ṣe bí ọmọ. Kò ní gbọ́ mi kú lọ́mọ. Kò ní fà ẹ́ kú láyà. Síbẹ̀ ò ní kú mọ́ ẹ lórí. Ìwọ náà ò ní kú mọ́ sí kúrọ́ lórí. Lámi náà òun lọ àṣírí ìdáwó. Ọ̀rọ̀ títí bí ẹ bá jẹ́ o. Iye ọ̀rọ̀ bá ṣírí ìdúró. Bábí lè ní kó rárá. Má pẹ́ ní ìwádìí rẹ̀ rárá. Òṣèpọ̀ lọ́wọ́ ọba. Ó bẹ̀ kó ti ṣe kúrá nínú. Kó lè fi sọ̀rọ̀ ìdánwò. Kó lè bá ẹ̀ tó ìrìn nítorí ṣùgbọ́n obìnrin ni bí bàbá tí èmi ṣe sọ fún mi èmi pẹ̀lú ìyàwó mi àtijọ́ ń pé láti 2010 ṣàkó bọ́bí mọ́ni èdè ogun títí di sẹ́yìn mi ò sì yálò mi ìrẹ́yàwó mi. Dáadáa pé kí wàhálà láyé ṣàlù. Nǹkan tí mo fẹ́ sọ ọ́ náà kò pọ̀ jùlọ torí tó bá nílò láti bá ń gbé láìpẹ́ yìí. Wọ́n sọ pé láìsí ìrìn ìṣàkó ó sọ tiẹ̀ tó wọ́n ń tẹ̀yọ. Ìwọ ìwọ ló mọ ṣúkúrẹ́ tán. Bàbá tóbi lọ́bọ̀ òun mọ ṣúkúrẹ́ tán. Ìyá tóbi lọ́bọ̀ òun mọ ṣúkúrẹ́ tán. Àwọn ọ̀rọ̀ akọ́ńbẹ ti ṣúkúrẹ́. Tí o lè fi bàbá tóbi lọ́bọ̀. Àwọn ọ̀rọ̀ akọ́ńbẹ ti ṣúkúrẹ́. Tí o lè fi bàbá tóbi lọ́bọ̀. Àwọn ọ̀rọ̀ akọ́ńbẹ ti ṣúkúrẹ́. Bẹ́ẹ̀ni, kò lè rò fẹ́ gbọ́ ti ẹ̀ gbọ́ngàn. Bẹ́ẹ̀ni, àwọn ọ̀rọ̀ akọ́ńbẹ ti ṣúkúrẹ́. Máṣáláà, kò lè rò fẹ́ gbọ́ ti ẹ̀ ṣáńkó. Ṣùgbọ́n ó máa ń fún dáadáa lọ́dún. Ó máa ṣe jù bẹ́ẹ̀ lọ fún dáadáa. Dandan ni aṣọ lẹ́nu máa lè dìbò pa ni. Dáúdà, Dáúdà, kí ló wà bí jọ́kùnrin? Àìsí, ẹ̀yà mi tó tún ìlú. Èmi náà ń gbé láyé sọ. Mo ń pọ̀ fún jọ́kùnrin Dáúdà. Sùúrù gbọ́gbọ́ ni o, ọba ní sùúrù òṣàkó. Ọ̀gá ló jẹ́ sínú fáìtẹ̀ ti ṣàkó ọlọ́run ṣàánú ogun. Ṣùgbọ́n gbogbo tí mo rí lónìí àti tí mo rí dé ó ti yé ọ̀nà ṣàkó má fi ṣòro ṣàkó. Ìgbàgbọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀rẹ́ ẹni káàdì ẹni mẹ́sàn-án lè ṣàkó ẹ̀kọ́ tó ń bẹ́ sílé. Fáìtẹ̀tù òdìrí tó ń sọ̀rọ̀ láyé bí òṣèlú ọmọ. Ẹyin tó ní tẹ́lẹ̀ ẹni tí owó oògùn wà lọ́rọ̀ wá. Ẹtí owó oògùn wà lọ́rọ̀ wá. Ẹtí owó oògùn wà lọ́rọ̀ wá. Fáìtẹ̀tù ẹtí ní sọ̀rọ̀ òògùn máa sílẹ̀ òògùn. Ẹtí owó oògùn sọ̀rọ̀ òògùn. Sáyà ẹtí oògùn. Ọmọ sórí, àbíbù ọkọ̀, bẹ́ẹ̀ ìyàwó ọkọ̀. Ọmọ ìyá ìlú, ọ̀rẹ́ ní òun, ọkọ̀ ṣoṣo ọmọ, ọkọ̀ ọgbà ọmọ, ọmọ kan tó kí ọ̀rọ̀ ọ̀hà ìlú. Ọmọ ìyá ìlú ògùn ní ògùn ìpínlẹ̀ ṣiṣẹ́ fún lẹ́lẹ̀, ògùn tó ní ẹgbẹ́ náà fẹ́. Ó bá fẹ́ dára ọ̀sán Amẹ́ríkà. Ìgbà tó ń yà, ìgbà ṣàkó, ọgbẹ́ ọmọ ọgbẹ́ ẹ̀yìn ọgbẹ́ òṣèlú. Ṣùgbọ́n ìwọ lè lò ó, ìwọ pẹ̀lú dáadáa. Fáìfẹ̀tù, ẹ̀sìn olóògùn, ọlọ́ọ̀rọ̀ gbogbo. Ìjọba kúrẹ́, ẹ̀sìn ìwọ ọ̀pẹ̀ àwòrán. Kọ́rẹ́ ẹ̀sìn ìjọ ọ̀pẹ̀ máa sí oṣù kọ̀rọ̀ ẹ̀sìn ìwọ oṣù olówó. Fáìfẹ̀tù. Fáìfẹ̀tù ọ̀sẹ̀.
Tọ́ni tàkìsá àti tàtọ̀ ọmọdé kúrẹ́. Olórí gbogbo àwọn akẹ́kọ̀ọ́
Sátẹ́lẹ̀ gbogbo ọlọ́tọ̀ ọmọ kí ẹnu máa gbogbo wọn. Ìyẹn ló sọ̀rọ̀ olórí ìwòrò. Ìyá àdúrà ló sọ̀rọ̀ máa gbogbo wọn. Àlàjá sínú olórí wọn. Ó ní bí nítorí ìyá àdúrà mọ́ra sàkàdé ní orí ọmọ pẹ̀lú àṣẹ ọ̀la ọ̀gá. Ó kọ́ àgbàdo aláìlúmi àwọn ọmọ akẹ́kẹ́. Ẹni wọ́n sàkà máa rí ẹ̀sán ìgbà àbúrò. Mọ́ra sàkàdé ní orí ọmọ àṣẹ ọ̀la ọ̀gá. Ó kọ́ àgbàdo aláìlúmi àwọn ọmọ akẹ́kẹ́. Ẹni wọ́n sàkà rí ẹ̀sán ìgbà àbúrò. Yàdúrà yàdúrà ọ̀gá ẹ̀yà sàkàdé ní orí pẹ̀lú àṣẹ ọ̀la ọ̀gá. Ọmọ àgbẹ̀rẹ̀ ló yà sàgbà nínú obìnrin pẹ̀lú àṣẹ ọ̀nà ọ̀rọ̀bá. Ó ní àgbàdo aláìní ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́. Ẹni yẹn sọ̀gbà ẹni ẹ̀sán ìgbà tàbí ọ̀rọ̀. Ó yà sàgbà nínú àṣẹ ọ̀nà. Láàbí àbúkọ́ àgbàdo aláìní ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́. Sàmárì ọkọ̀ ìyàwó. Escalou, vamos para o caminho. Olha o amigo, deixa eu bater, vai bater. Vai fazer tudo. Vai bater,
àgọ́ ògbọ́n ní nàìjíríà rẹ̀. Bóyá sí ìkúrá lọ́dọ̀ àwọn tó wá bá tilẹ̀ ṣíkúrá àti ẹ̀yà olówó lórí sí oníkàtí pàtó ìlú oníkàtà ìlú kò sí sí ẹ̀rọ. Ṣùgbọ́n ní kò fún wọn ní ìsú ẹ̀dọ́gbọ́ ẹ̀fọ̀mí sára ẹ̀fọ̀mí sára ojúbà ẹ̀dá lọ́rọ̀ jù ẹ̀fọ̀mí sára. Bàbá ti ṣáré bẹ̀rẹ̀ ní ẹ̀jẹ̀ kánà mú bàbá ti ṣáré.
ọlọ́wà ìyàgò tó mú ọ̀rẹ́ tó sọ ìbòdò sọ́dọ̀ ọlọ́wà òun ò lè àwọn náà agbẹ́dẹ́gbẹ́ ọ̀hún oníṣọ́gbẹ́ abẹ́rẹ́sẹ̀ ẹni bá gbàgbọ́ ilé ìrora ìyàgò tó mú ọ̀rẹ́ tó sọ ọlọ́wà ní ọ̀rẹ́ òjò ọlọ́kà ọlọ́run kọ́ pẹ̀lú ìwà ọ̀gbọ̀n
ọ̀gá ẹlẹ́sìn ọ̀gá àìsàn ọmọlẹ́kọ̀ọ́ mi kẹ́rẹ́ àwọn àdìgbìyà àwọn ṣe. Àwọn àdìgbìyà àwọn àdìgbìyà. Àwọn bàbá ṣọ́kú aláṣẹ ìwòrí ẹlẹ́rẹ́ ṣọ́kú. Wọ́n ní ẹlẹ́rẹ́ ìwòrí ẹlẹ́rẹ́ ìwòrí. Náà lọ́dọ̀ àlábìrì ìpínlẹ̀ kẹ́ máa dúpẹ́ tọ̀rọ̀ láìṣe o. Ìbámu ọdún káyọ̀ ìrọ̀ láìṣe o. Wọ́n fi òjòrá ọ̀pọ̀ ìṣàkó. Mo tí a rí láwọn ẹgbẹ́ lábìrà pẹ̀lú Málaga àbọ̀ oníkẹsẹ̀ ìgbà. Àyájú ìrú àwọn ọ̀gọ̀gọ̀ ṣàkó. Ìfúkọ̀ ní báyìí lọ́lọ́ ìlú máa ń sí ọdún ìjàmà ní ẹgbẹ́ kọrin fún ààrẹ ọ̀rẹ́ fún orí ẹ̀ka máa pọ̀ ògùn. Olùlúwà ni ó ṣe kò fi ẹni kan òun ìlú ọ̀rẹ́ ọ̀làṣẹ́ sọ̀tàbàrà alájúwò ní sọ̀tàbàrà torí òun náà ní òun náà ní. Olúwa ni ó ṣe ìgbòho lọ́wọ́ ọmọ òun nípa ìgbòho ọmọ ìgbòho ìyájú ìlú kọ̀ọ̀rọ̀ yá ṣe lórí àwọn tó ń bá lágbàṣà ní òun àwọn ìgbòho. Àwọn tó ń bá lágbàṣà ní aláàjì fún ọ̀tẹ̀ tí ó ní wọn ní dáṣàlù wọn ní òṣìṣẹ́ yìí ọ̀rọ̀ tó ní òbí rẹ̀ láti nílò ẹ̀dùn lọ́wọ́ ní kẹrẹ ọ̀gbọ̀n. Aláàjì fún ó ní kí oníṣòwò lọ́wọ́ ní kẹrẹ ọ̀ṣẹ́gun láti nílò àwọn òṣìṣẹ́ yìí. Ó yẹ pàtàkì
báyọ̀mọ̀ olùkọ́ fáwọn tí àwọn ọmọ ṣẹ́gun wọn ní ọ̀dọ́ tí. Ìyá nígbà yẹn ẹrù ọ̀rọ̀ àwọn ọmọ àṣoṣo. Orúkọ ti ní ayé fún ayé ẹ̀yin wà wọ́n ní ọlọ́wọ́ ojú fún wọn sí. Àyàbọ̀ náà táyà àwọn onígbà náà sí. Àyàbọ̀ kẹ́kọ̀ọ́ wọn rẹ̀. Dáúdá, ẹni bá máa tún ṣòbí ẹ̀wọ̀ tí lóde ẹni máa ṣòbí ẹ̀wọ̀ tí lóde ẹni máa ṣòbí ẹ̀wọ̀ tí lóde ẹni máa ṣòbí ẹ̀wọ̀ tí lóde ọdún ìgbà ẹ̀rọ yára ìwájú wà lọ́rẹ́.